ààrẹ àjọ Nigeria Olympic Committee NOC Abu Gumez rọ àwọn eléré ìdárayá lórílẹ̀‐èdè wa Nàìjíríà kí wọ́n má ṣe sọ̀rọ̀ ìtinú o nínú ọ̀rọ̀ ìmọ̀ràn ẹ̀. Ó rọ àwọn eléré ìdárayá kí wọ́n yan ìmọ́tótó láàyò kí wọ́n sì tẹ̀lé gbogbo ìlànà tíjọba là kalẹ̀ láti gbógun ti kòkòrò àìfojúrí kan pàtàkì. Lájọ International Olympic Committee ọ̀hún wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ẹni ọ̀rọ̀ kàn pé ẹ dákun o ẹ má hùwà tó lè dá ẹ̀mí yín légbodò torí bí ìgbèyàn finá ṣeré ni bí èèyàn bá tako gbogbo ìlànà tí àwọn elétò ìlera Eagles gẹ́nà tù. Ikọ̀ méjì nídíje àgbábọ́ọ̀lù alẹ́ Gẹ̀ẹ́sì ló ń ṣẹ́jú sí àwọn agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí orúkọ rẹ̀ ń jẹ́ Josh Maja. Ẹlẹ́sìn ayò ikọ̀ Super Eagles náà ti rí ìdíjòkó dáadáa níkọ̀ Bordeaux lẹ́yìn tí ó ṣiṣẹ́ dáadáa níkọ̀ ọ̀hún bó jẹ́ pé ikọ̀ Sunderland ló gbà dékọ̀ náà. Bẹ́ẹ̀ ni ó gbáyò 16 sáwọn nífẹsẹ̀wọnsẹ̀ 41. Ìròyìn fi yé ni pé Crystal Palace àti ikọ̀ West Ham ń wáwọ́ sí pé kó wá ṣẹ́ jẹun lọ́dọ̀ àwọn lásìkò tí ọjà pàṣípààrọ̀ bá ṣí. Bẹ́ẹ̀ ni Klaas-Jan Huntelaar tó ń gbá bọ́ọ̀lù jẹun níkọ̀ Ajax ni ó gba àmì ẹ̀yẹ ẹlẹ́sìn ayò tó fakọyọ jù ní mọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Cyril Dresser lọ́wọ́ bó ti jẹ́ pé ọmọ òun gbáyò sáwọn dáadáa níkọ̀ tí ó wà nígbà tí wọ́n máa ṣe àmì pọ̀ àwọn tí adé yẹ lórí láti gba àmì ẹ̀yẹ ẹni tó fakọyọ jù ní díje tí wọ́n lọ́hùn-ún ìyẹn ní ibi tó ti ń gbá bọ́ọ̀lù jẹun. Wọ́n fi àmì ẹ̀yẹ gbàgàdà lé ẹlẹ́sìn ayò Klaas-Jan Huntelaar lọ́wọ́. Wọ́n pín ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún Cyril Dresser sí ipò 10. Àwọn agbábọ́ọ̀lù míì tó kọ wọ́n wà lára àwọn ọmọ òye tí adé yẹ lórí náà ni Doye Malen, Quincy Promes àti àwọn agbábọ́ọ̀lù míì. Àwọn ìgbìmọ̀ ìṣàkóso Nigeria Basketball Federation NBBF rọ àwọn Kristẹni káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n lo àkókò yìí láti mú àdúrà gbígbà lọ́kùnkúndùn kí wọ́n wà ní ìtẹríba. Musa Kida ààrẹ àjọ ọ̀hún ló gbẹnu gbogbo ìgbìmọ̀ sọ̀rọ̀. Ó sọ pé àkókò ọdún àjíǹde wà fún àwọn Kristẹni láti fohùn ṣọ̀kan gbàdúrà sí Elédùmarè. Ó kí àwọn Kristẹni káàkiri lórílẹ̀‐èdè yìí pé wọ́n kú ọdún àjíǹde ó torí pé ẹni tójú ẹ̀ bá rọ́dún ó yẹ kó ṣọpẹ́ ni. Ó ní kákìrà wa kú oríire pé àtúnrọ́dún èyí láyọ̀. Kídà wa rọ gbogbo àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn pé ẹ dákun ẹ mú ètò ìlera lọ́kùnkúndùn. Ẹ tẹ̀lé gbogbo ìlànà tí àjọ tó ń bójútó ètò ìlera lágbàáyé ìyẹn WHO là kalẹ̀ àti pé gbogbo ọ̀rọ̀ ìmọ̀ràn tí àwọn elétò ìlera orílẹ̀-èdè Nàìjíríà ń sọ ẹ má tako ìkankan ń bẹ̀ ká lè gbógun ti ìtànkálẹ̀ àrùn coronavirus. Ìró ìdárayá. Ìró ìdárayá lẹ́ ń gbádùn ní rédíò Lagos 107.5 FM tí wáńtíwá mi títí ń lù Kẹjà. Ẹlẹ́sìn ayò ikọ̀ Manchester United Paul Pogba ọmọ orílẹ̀-èdè Faransé sọ pé ebi máa ń pa òun ó mú ń gbé bọ́nú ni ó ní ebi ń pa òun kí lè ebi tó ń pa Paul Pogba kì í ṣe ebi oúnjẹ o bẹ́ẹ̀ ni ebi àti gorí pápá fẹsẹ̀wọnsẹ̀ ló ń pa o torí tẹ́ ẹ bá ti gbàgbé ẹ jẹ́ ká rán yín létí pé ìfẹsẹ̀wọnsẹ̀ ní ọdún yìí Paul Pogba ò tí ì láǹfààní àti gorí pápá fẹsẹ̀wọnsẹ̀ níkọ̀ Manchester United tó ti ń ṣẹ́ jẹun. Bákan náà lórílẹ̀‐èdè ẹ̀ kò ṣojú wọn láti gbá bọ́ọ̀lù kankan lọ́dún yìí. Ó gorí pápá gbẹ̀yìn lọ́jọ́ 26 oṣù kejìlá ọdún 2019 ìyẹn December 26 lẹ́yìn tí ó ní ìfarapa. Wọ́n ṣiṣẹ́ abẹ fún lóṣù kínní ọdún yìí. Ó sì sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára pé òun ti ń bọ̀ sípò. Bẹ́ẹ̀ ó rọ gbogbo àwọn olólùfẹ́ ẹ̀ pé kí wọ́n dákun o kí wọ́n má kọminú lórí ètò ìlera òun lọ́wọ́ yìí pé òun wà lálàáfíà òun sì ti ń bọ̀ sípò. Onírú ẹ̀ ò ṣẹlẹ̀ sóhun rí látìgbà tóun ti ń gbá bọ́ọ̀lù kóun gbórí ìjòkówó ránpẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wọ́n fọkàn balẹ̀ torí pé àgbò òun fẹ̀yìn rìn ni
agbára ló lọ mú wá ìgbàkígbà tí ààyè bá sílẹ̀ láti gorí pápá. Ó wáá fi àdúrà sí o pé kí Ọlọ́run tètè kó àrùn coronavirus kúrò ńlẹ̀ kí ìfẹsẹ̀wọnsẹ̀ ó lè bẹ̀rẹ̀ ní pẹrẹu. Ọlọ́wọ́ ẹ̀mú tẹ́lẹ̀ níkọ̀ Chelsea tó ti ṣojú orílẹ̀-èdè England nídíje ọlọ́kan-ò-jọ̀kan Peter Bonetti tẹrígbàṣọ lẹ́ni ọdún 78 years lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́. Tẹ́ ẹ̀ bá mẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ jẹ́ ń wí díẹ̀ fún yín nípa ọkùnrin akíkanjú ọlọ́wọ́ ẹ̀mú ọ̀hún. Ó wà lára agbábọ́ọ̀lù tó ṣojú England lọ́dún 1966 bó tiẹ̀ jẹ́ pé kò gorí pápá rárá lọ́dún náà lọ́hùn-ún. Wọ́n fakọyọ wọ́n sì rí àmì ẹ̀yẹ ọ̀hún gbà. Ní ọdún 1970 nídíje ife ẹ̀yẹ àgbáyé ó gorí pápá ó ṣojú ikọ̀ orílẹ̀-èdè ẹ̀ ní ìgbà 7 ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n jádànù nípele sẹ̀mífáínà ìdíje ọ̀hún. Ó ṣiṣẹ́ takuntakun sin orílẹ̀-èdè England bẹ́ẹ̀ ló ṣiṣẹ́ ní ikọ̀ Chelsea. Kódà ó wà láàrin àwọn tí a lè sọ pé wọ́n ṣiṣẹ́ jù wọ́n pẹ́ wọ́n gorí pápá púpọ̀ ní ikọ̀ Chelsea lásìkò ìgbà ayé ẹ̀ tó ń ṣojú ikọ̀ náà lórí pápá. Kí Èdùmàrè tẹ́ sí afẹ́fẹ́ rere. Ẹ ṣeun o gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá. Alhaji Ọlábísí, Alhaja Ọlábísí, Alhaja Ọlábísí, ẹ ṣé o. Bísọ́lá Ìdòwú Ọlárewájú, thank you so much. Tí mo bá ti dé bíbá ẹ máa máa bẹ̀rù. Ó ṣeé ṣe kí ìfẹsẹ̀wọnsẹ̀ ó bẹ̀rẹ̀ padà nídíje German Bundesliga títí ìparí oṣù karùn-ún ọdún yìí bó ti jẹ́ pé àwọn agbábọ́ọ̀lù káàkiri orílẹ̀-èdè Germany ìyẹn àwọn ikọ̀ tó ń kópa nídíje German Bundesliga wọ́n ti ní kí àwọn agbábọ́ọ̀lù wọn bẹ̀rẹ̀ sí ní gbáradì bó ti jẹ́ pé wọ́n tilẹ̀kùn mọ́rí ni o. Wọ́n sì tẹ̀lé gbogbo àwọn òfin ètò eré ìdárayá tó ní ṣe pẹ̀lú ìlera kí ó mọ̀ di pé àrùn coronavirus ó máa tara ẹnìkan bọ́ sára ẹnìkan. Bó tiẹ̀ jẹ́ pé káàkiri àgbáyé àwọn eléré ìdárayá ti tilẹ̀kùn mọ́rí kálukú dúró sílé ẹ̀ ní, ṣùgbọ́n ní Germany wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbáradì ní wẹ́rẹ́wẹ́rẹ́. Wọ́n sì tẹ̀lé gbogbo ìlànà tí ò ní jẹ́ kí àrùn ọ̀hún kó tàn kálẹ̀. Àwọn agbábọ́ọ̀lù lọ́kùnrin òjọ̀kan ti ń sọ̀rọ̀ pé inú àwọn dùn pé àwọn tiẹ̀ láǹfààní láti tún bọ́ sí ibùdó ìgbáradì láti máa gbáradì lọ́lọ́kùnrin òjọ̀kan. Àti ọjọ́ 13 oṣù kẹta ni wọ́n ti bẹ́gi lé ìfẹsẹ̀wọnsẹ̀ nídíje German Bundesliga. Kò sì ní bẹ̀rẹ̀ padà títí tí oṣù kẹrin yóò fi parí. Àmọ́ àwọn agbábọ́ọ̀lù ń sọ pé àwọn nírètí pé bí nǹkan ṣe ń lọ yìí títí ìparí oṣù karùn-ún ọdún 2020 tá a wà yìí ìfẹsẹ̀wọnsẹ̀ ó bẹ̀rẹ̀ padà nídíje German Bundesliga. Ẹ jẹ́ ká wo ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìròyìn awuyewuye ọ̀rọ̀ tó ń rúfin jáde lórí ìrìn àjò àwọn agbábọ́ọ̀lù láti kọ̀ọ̀kan sí kọ̀ọ̀kan lásìkò tí ọjà pàṣípààrọ̀ bá ṣe. Ẹni tó jẹ́ agbábọ́ọ̀lù ikọ̀ Borussia Dortmund agbábọ́ọ̀lù bẹ́gbẹ̀wọ̀ eléègé àrà lórílẹ̀‐èdè England Jadon Sancho ọmọ 20 ọdún sọ pé òun ò tí ì ṣetán bẹ́ẹ̀ lòun ò ṣetán àti darapọ̀ mọ́ ikọ̀ Chelsea kóun fi ikọ̀ Manchester United dílẹ̀ kóun wá lọ sí ikọ̀ orogún wọn ikọ̀ Chelsea ní sáà tá a wà yìí. Ó ní kò sí nínú èròǹgbà òun rárá o. Bẹ́ẹ̀ ni òun ò kánjú, kò sí ẹni tó wà léhùn lọ́rùn láti sáré tọwọ́ bọ̀wé àdéhùn ní kọ̀ọ̀kankan. Ìròyìn ń fi yé ni pé ó dàbí pé ikọ̀ Real Madrid náà ń wáwọ́ sí agbábọ́ọ̀lù ọ̀hún. Mo ní kẹ́ máa fà wá ṣiṣẹ́ àgbàṣe níkọ̀ ọ̀hún lọ́wọ́ báyìí tó ń ṣiṣẹ́ àgbàṣe lọ́wọ́ báyìí níkọ̀ Syria ọ̀hún. Wọ́n ní owó tẹ́ kó lè pọ̀. Bẹ́ẹ̀ ni agbábọ́ọ̀lù níkọ̀ Inter Milan Lautaro Martinez ó ṣeé ṣe kó darapọ̀ mọ́ akẹgbẹ́ ẹ̀ níkọ̀ Barcelona àti ọjọ́ ọmọ orílẹ̀-èdè kan náà ìyẹn Lionel Messi nígbà tí ààyè bá ṣí. Bẹ́ẹ̀ ni wọ́n sọ ọ́ di mímọ̀ wípé
ẹni tó jẹ́ igbákejì ààrẹ ní ikọ̀ Inter Milan gbàgbọ́ pé Martinez ṣì máa wà níkọ̀ ọ̀hún, kódà bọ́jà pàṣípààrọ̀ sí jù bẹ́ẹ̀ lọ kò ní kú ńbẹ̀, ó ní ibi tí yọ̀ bá wà ní ṣòmí sí. ọpẹ́ pàtàkì lọ́gbà àwọn èèyàn tí wọ́n ti wá lẹ́yìn tá a ṣàṣọrí lórí pápá àrò ìdárayá láàárọ̀ òní, ó tán lẹ́nu ó kùnkùn. ọpẹ́ pàtàkì lọ́wọ́ Adéyínká Adébáyọ̀ AA tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá wa, òun lòun Ṣèyí Jacob, ọwọ́ ní ọwọ́ Adéyínká Adébáyọ̀, láì gbàgbé rẹfirí tó fọ́nfèrè tó jọ́ lọ́wọ́ bọ́tìnì tó ń gbé sókè lálálá Shadia Ayénirọ́mọ Adams. Àkàndùn ní mú yín lọ́wọ́ mú kí gbogbo kìrìsìtẹ́nì káàkiri àgbáńlá ayé pàápàá jùlọ orílẹ̀-èdè Nàìjíríà pé a kú ọdún àjíǹde ẹ̀mí ó ṣọ̀pọ̀ ẹ̀ láṣẹ Èdùmàrè. èmi tí ń tòótọ́ Olóyèdè Ṣèyí Jacob ẹlẹ́sẹ̀ ìhòòrò àkówọnjẹ lórí ọ̀dàn. ẹ má yí kúrò ní Radio Lagos. àṣà.